ògo oyún ìju tó confam oyún ìju fibroid tested and confirmed àbí kó wá lọ fún full package wa tó bí bí ọmọ bismillah ta'ala bá mi gẹ́ẹ̀tì okó ọ̀gẹ̀dẹ̀ èyíkéyìí okó ọ̀gẹ̀dẹ̀ bá mi gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n bá mi gẹ́ẹ̀tì ewé àsùnwọ̀n òyìnbó àwọn kan pè lásùnwọ̀n òyìnbó àwọn kan pè lásùnwọ̀n òyìnbó bá mi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ẹnu òpìyè bá mi gẹ́ẹ̀tì bàrà ẹ̀gúsí dúdú wàá gé wẹ́lẹ́wẹ́lẹ́ èso bomubomu kó pọ̀ tútù ó ní gé èso bomubomu yẹn lódìdí yẹn ló máa kó sínú pot wàá bá mi gẹ́ẹ̀tì omi ọsàn wẹ́wẹ́ ó lè tó bí 5 litre gẹ́ẹ̀tì omi ọsàn wẹ́wẹ́ wọ́n wá bá mi sè é lágbo omi ọsàn wẹ́wẹ́ nìkan ló fẹ́ fi sè é sí omi ọsàn wẹ́wẹ́ yẹn má fomi là wàá sè é tó bá ti sè é tán kó tó tutù bá mi gẹ́ẹ̀tì òbú òtóyọ̀ ó ti yé ń ṣe òbú òtóyọ̀ wàá bá mi fòbú òtóyọ̀ sí wàá bá mi fi kọ́hún blálà sí kọ́hún original blálà wàá fi sí tó bá ti sè é tán wàá jẹ́ kó cool down gas cup kan láàárọ̀ kó tó jẹun gas cup kan lálẹ́ tó ní jẹ nǹkan kan mọ́ farabalẹ̀ kó fi fídíò yìí ránṣẹ́ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ contact wa fún èké ìpinnu níjà tó bá òkò dojú kẹ̀dá kò síbi tẹ́ wàtá àti ní deliver fún yín bí isinillahi ta'ala ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ ni ọkùnrin tí ó fẹ́ treat nǹkan lọ́mọkùnrin ẹni nǹkan arẹmọ ajíra ìmárale fibroid fóbìnrin ó fẹ́ wọ́n jókòó sínú wúńbọ̀ ẹ̀ wọ́n jókòó sínú ovaries ẹ̀ àti oríṣiríṣi àwọn nǹkan tó ń da obìnrin láàmú tí ó jẹ́ kó conceive abẹ́rẹ́ tó wà lórí cancer diabetics asthma àwọn àìsàn ńláńlá both natural and spiritual problem ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ba lónìí jazakallahu kullal khair.